ẹ̀sìn tiyín ni kẹ́ fi ṣe tiyín, tàwa náà ní ká fi ṣe tiwa ni ànábì fi sọ. ìdí àti nǹkan tó ṣẹlẹ̀ tí ànábì bóyá kò yé yín, nǹkan tó ṣẹlẹ̀ tí Muhammadu fi sọ pé lakumdini, at least kó tó lè sọ pé lakumdini kum waliyedin, ó náwọn kan tó ń bá wí. èmi ẹ̀yin ò ṣe ẹ̀sìn tèmi, èmi náà ò ṣe ẹ̀sìn tiyín kó máa jẹ́ tiyín, tí kí tèmi náà kó máa jẹ́ tèmi. ṣe understand? Ó náwọn tó ń bá wí. ṣé ẹ mọ ìdí tó fi sọ? tẹ́ ẹ ò bá mọ̀, ẹ sọ pé ẹ ò mọ̀, a máa dá yín lẹ́kọ̀ọ́, á gbé jáde, á kà fún yín, á lè yé yín. Ilé kéwù níbí. Amọ̀dé tánàbí fi sọ. Ó yá, ẹ sọ fún wa, ó yẹ sọ, à ń gbọ́. Torí ẹni tí ó tẹ̀lé ohun tánàbí mú wá, tí ń ṣe ohun tí ó fọwọ́ ara rẹ̀ dá, nànábì fi sọ. Alright, ó yẹ mute, torí mo rí pé ẹ ò mọ̀, ẹ jẹ́ ká ṣàlàyé fún yín. So ẹ jẹ́ ká bá yín gbé ìdí sí Muhammadu fi sọ, ẹ jẹ́ ká bá yín gbé jáde. Ancestor lè gbóhùn sókè, ẹ fún mi ìṣẹ́jú kan, mò ń bọ̀. Ancestor wà ń bẹ àbí Jago kó kàn máa pọ̀ ayé. Ẹ bá power tap dáadáa. ẹ ṣe Ẹ bá power tap. tó bá jẹ́ pé ẹ̀tọ́ bá ti kán tó gbede ṣá, so ẹ̀yin èèyàn wa, nǹkan tí à ń try àti enlight wa lórí, ẹ rí i pé ìran Yorùbá ní gbogbo wa, a kì í ṣe ẹ̀yà míì. ẹ̀yà Lárúbáwá wọ́n ń parọ́ fún wa, wọ́n ní láti máa tàn wá jẹ wípé ká máa ṣe ẹ̀sìn táwọn gbé wá fún wa ni, ṣùgbọ́n àròjinlẹ̀ la kàn fẹ́ kẹ́ ẹ ní. Kí ni àròjinlẹ̀ yẹn dá lórí ni wípé ẹ jókòó kẹ́ ẹ forí tì, ẹ wá bìrì ayín léèrè, ǹjẹ́ Ọlọ́run yín lẹ́sìn? Tọ́lọ́run yín bá wá lẹ́sìn, mo nígbàgbọ́ pé kò ní rán èèbò sí yín. Tó bá wá rán èèbò sí yín, wá bìrì ayín léèrè, èdè tẹ́ ẹ fi ń sin Ọlọ́run yín kẹ́ ẹ tó lè sin Ọlọ́run yín, ẹ ṣẹ̀ṣẹ̀ ní láti lọ kọ́ èdè ìlú míì kẹ́ ẹ tó lè bọ́ Ọlọ́run yín sọ̀rọ̀. Ǹjẹ́ Ọlọ́run yín nìyẹn? So kò ní bàjẹ́ o, bàbá mi ẹgbọ́n sókè yà. Alright, so Mr. Baitu, ìdí tí Muhammadu fi sọ ọ̀rọ̀ yẹn níbi kúlíyà ayú alikafirun, so ìdí yẹn mo ṣe fẹ́ kà fún yín yìí kó lè yé yín dáadáa, kẹ́ ẹ lè mọ àwọn tí Muhammadu ń bá wí, kẹ́ ẹ lè mọ̀ pé kò kan anybody. Ìdí ni pé wọ́n ní these verses was revealed about a group of people from the Quraysh who said to the prophet. Muhammadu sọ àwọn ọ̀rọ̀ yìí nítorí àwọn ará Quraysh kan tí wọ́n sọ fún Muhammadu pé come follow our religion. Wá ṣe nǹkan táwa ń ṣe náà. Wọ́n sọ bẹ́ẹ̀ fún Muhammadu. Ẹjọ́ bá ti wọlé ẹmú tí ẹjọ́. Ṣé bá ti wọlé ẹmú tí ó. Come follow our religion. Wá ṣe nǹkan táwa ń ṣe, Muhammadu. And we will follow yours. Àwa náà dẹ̀ máa ṣe nǹkan tó ń ṣe, ká ṣe ní trade by barter. You worship our idols for a year. Ó máa jọ́sìn fún àwọn ṣìgìdì wa ìfọ́dún kan. And we will worship your Allah the following year. Àwa náà máa gbé ẹ̀sìn ṣìgìdì Allah ẹ tó bá di ọdún tó bá tẹ̀lé. In this way, lọ́nà yìí, if what you have brought to us is better than what we have. Lọ́nà yìí tó bá jẹ́ pé nǹkan tó mú wá fún wa ó dáa ju nǹkan tá a ní lọ. We will partake of it and take our share of goodness from it. A máa ṣe nǹkan tó sọ, ìyàwó náà dẹ̀ máa mú oore ń bẹ̀. And if what we have is better than what you have brought, àmọ́ tó bá yẹ pé nǹkan tá a ní ó dáa ju nǹkan tó mú wá fún wa lọ, you will partake of it and take your share of goodness from it. Ó máa ṣe nǹkan tá à ń ṣe yìí. Wọ́n náà dẹ̀ rí oore ń bẹ̀. He said, Muhammadu wá sọ pé, Allah forbid that I associate anything with him. Pé Allah ṣe lè wọ̀ kí n pa nǹkan mi pọ̀ mọ́ o. Mi gbọ́dọ̀ jọ́sìn nǹkan mi. Mi gbọ́dọ̀ sìn nǹkan mi mọ́ Allah o. And so Allah exalted is he revealed. Muhammadu wá ń bá wọn wí wípé kúlíyà ayú alikafirun, mo pe ẹ̀yin tí ẹ ò nígbàgbọ́, ló fi káyà ẹ̀ ló fi sọ pé lakum dinukum waliyedin. Ẹ̀sìn tọ̀dọ̀ tiyín kó máa jẹ́ tiyín, ẹ máa ṣe. Ẹ̀sìn tọ̀dọ̀ tèmi kó máa jẹ́ tèmi. Bó ṣe rí nìyẹn. Nǹkan tẹ́ ẹ sọ yìí sìn, kò sí nǹkan tó kàn wá pẹ̀lú ẹ̀. Torí àwa ò pè yín wípé ẹ wá ṣe ẹ̀sìn. A pè yín pé ẹ wá ṣe ẹ̀sìn wa o. Tẹ́ ẹ bá ṣe ẹ̀sìn wa lọ́dún kan, àwa náà máa ṣe ẹ̀sìn tiyín lọ́dún kan. Kò jọra wọn. A ti gbọ́n tẹ́ sọ. All right.
so ó ti yé yín báyìí so torí ìjọ mi akínyín pé ẹ ní sùúrù akínyín pé ẹ ṣe research abẹ́rẹ́ kọ́ ẹ gbìyànjú pẹ̀lú research ṣẹ̀ṣẹ̀ but question mi náà níbèrè tí mo fẹ́ béèrè o ṣé mo lè béèrè. ìbéèrè wo ṣé lórí Quran ṣé lórí Al-Quran torí ẹ sọ pé bàbá torí pé ẹ sọ pé lékè ó la wà báyìí. bẹ́ẹ̀ ni ṣé lórí Al-Quran ẹ ti fẹ́ béèrè béèrè. lórí Al-Quran pẹ̀lú àwọn question kan. tó bá ti jẹ́ lórí Al-Quran ẹ continue. lórí Al-Quran nìkan la lásẹ̀sẹ̀ àti sọ̀rọ̀ àbí. Islam bíbá mi pé ilé kéwú la pé bíbá ilé kéwú so Islam lápapọ̀ anything àdìtì ní ìgbé ayé wọn mọ́ ẹbí wáyà ó ṣáà base lórí Islam. Before kó tó di pé mi ò béèrè tí mo fẹ́ béèrè ìbéèrè àkọ́tún mo kọ́ ní pé ẹjọ́ ṣé bí ẹ̀sìn ìṣẹ̀ṣe tó jẹ́ ẹ̀sìn tilẹ̀ Yorùbá pé ilẹ̀ Yorùbá lẹ̀ ń bá bá another language wí abẹ́nẹ̀kọ́ ẹ ti fẹ́ kó jẹ́ kí àwọn Yorùbá mọ̀ pé ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù. ẹ̀kọ́ tí mo sọ fún yín lẹ́ẹ̀kan wípé gbogbo nǹkan à ń ṣe bíbá ó base lórí Islam ni kò sí nǹkan tó ń jẹ́ sí ìṣẹ̀ṣe gbogbo nǹkan tẹ́ bá máa sọ bíbá ẹ jẹ́ kó jẹ́ lórí Islam tẹ́ bá ní ìbéèrè lórí ìṣẹ̀ṣe ẹ padà sílé yín gbogbo wa la lóbìí gbogbo wa la lẹ́bí la lára tẹ́ bá ní ìbéèrè tó bá ti jọ mọ́ ti ṣẹ̀ṣe àbí ti ọmọ Yorùbá tó bá ti jọ ọmọ Yorùbá ni yín ẹ lọ sílé yín ó máa dá yín lóhùn ẹ padà sórí Islam bàbá mi. lórí Islam tí a wà lórí ẹ̀sìn sọ pé ilé kéwú lárí ẹ̀sìn Islam ni a wà ni pé àwọn fẹ́ sọ ni pé why tí àwọn fi ń confuse àwọn pé ẹ̀ ń túkọ̀ ní gẹ́gẹ́ bí direct tí ẹ ṣe rí nínú Google tí ẹ ti ń chat ẹ̀ àbẹ́nẹ̀kọ́ but why ti yẹ pé ẹ̀ ń kọ́ fẹ́ràn pé ẹ má kírun ẹnìkan sọ̀rọ̀ lẹ́kan pé òun ò kírun mọ́tò òun ò ṣe kíní kan confuse this is confuse school nílẹ̀ làwà yìí àyíbí tó máa ń confuse àwọn èèyàn láti divert ọpọlọ wọn sí nǹkan mi but mo sọ pé everybody náà tó bá wá bì tó wá pẹ́ tí ó bá stand ni ó máa jẹ́ pé ẹni yẹn ó ní ìmọ̀ tó pure nínú ẹ̀sìn tó ń sìn because tí èèyàn bá ní ẹ̀sìn bí èèyàn bá gbọ́ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ àbí ìṣesí everybody máa stand ní ojú kan ṣoṣo láì wá everybody wá dàbí odò adágún tí kò níṣẹ́ omi adágún dẹ̀ máa ṣe kí ni ó máa rìn. ẹ ti ń gbé wa lọ fà ẹgbọ́sà afá ẹ má bínú ẹ má wọ comment section. mo fẹ́ gbé lọ fà because of fà. afá ẹ ní sùúrù ẹ má bínú afá ẹ má bínú afá ẹ má bínú ẹjọ́ tẹ́ bá wọ comment section ẹ máa rí pé àwọn èèyàn ti sọ wípé ká drop yín àdẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ nítorí pé a rí pé ọmọlúàbí ni yín a dẹ̀ rí pé ọmọ Yorùbá gidi ni yín ẹ má gbé wa lọ fà ẹ ní sùúrù bàbá mi. mo fi Ọlọ́run bá búra ọmọ Yorùbá ni mí ọmọ Ọ̀yọ́ iná ẹ̀ ní mí mo rí tẹ́nìkan kọ́kọ́ mẹ́sẹ̀sẹ̀ pé Fílàní ni I'm not a Fílàní o àmì Yorùbá hear me. ẹ má jẹ́ mú tìyín mi ò fẹ́ mú tìyín ẹ mọ ọkọ tó ṣẹlẹ̀ ẹ kàn lọ sí straight ṣé ní gbogbo ohun tẹ́ ẹ sọ yẹn àti gbọ́ yín ọ̀rọ̀ yín yé wa ẹ kàn lọ sí straight point kí ni kókó tẹ́ fi wá sókè gangan kí ló mú yín láyà pé àwọn pípù yín tó ń ṣe òdà kí ló ń mọ mú láyà yín tẹ́ fẹ́ ká bá yín domi sí ẹ lọ ẹ go straight to the ẹ lójú abẹ ní kò báyìí ẹ fi gbogbo àwọn tẹ́ ẹ sọ tẹ́lẹ̀ yẹn fìyẹn lẹ̀ ẹ lọ sórí point yín ká dẹ̀ da yín náà bàbá mi àbí ká gbá Al-Quran tẹ́ bá ti lọ́rọ̀ tẹ́ fẹ́ sọ ṣé ká gbá Al-Quran síta kẹ́ ẹ̀ka Al-Quran fún wa bàbá. Bàyítù ṣe wà ok Mr. Mayegun ṣé ká drop wọn torí bá. ẹ jọ̀ọ́ ṣé lè change location yín ọ̀kẹ́ gbẹ́nu sí mic yín dáadáa àgbọ̀ yín dáadáa o tẹ bá lo earpiece bóyá kẹ́ change ẹ̀ tó ẹgbọ́n sókè sá. hello. ẹ kàlẹ́ kúrò lẹ̀ à ń gbọ́ yín. ẹ kúrò lẹ̀ mo kí mẹ́sì bàbá mo kí ètò láyé mo lè kí gbogbo everybody mo lè kọ́ àkànbí ọlọ́ba everybody mo kí gbogbo yín a kú ètò èmi àti bọ̀dá mi kan wà ń bẹ báyìí ni so muslim ni wọn mo dẹ̀ máa ń tó bá ti gbà ń láì fún mi wáyé tó bá ti wà láì fún wa báyìí tó bá ti gbọ́rọ̀ wọn máa ń kúrò ń bẹ ni wọn ní àwùsùbìlà wọn
ọ̀bọ̀dá ní sùúrù àwọn sùúrù àtẹ̀ ń ṣe yìí àwọn tó wà nígbà yẹn náà kéwù tó ń kéwù gan ju yín lọ ẹ súnmọ́ bí ọlọ́run wá bá mi ṣe bá a ṣe wá wà ní prógámù yìí sìn àwọn náà wà pẹ̀lú mi so wọ́n wá sọ pé ọ̀nà Allah ni ọlọ́run gẹ́gẹ́ bí ó ṣe yé wọn wọn ní ẹ̀gbọ́n ẹ má sọ yẹn létí mi o èmi àti yín máa jà so mo dẹ̀ wọ́n á jẹ́ kó yín pé àwọn tó wà bẹ́ẹ̀ àwọn náà kéwù wọn mọ ọkàn so wọ́n á ní kó pé kéwù wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mi báyìí 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 mo ṣe ní kí n gbé wọn wá síbí káwọn náà tún lè gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ má bínú. ẹ ṣeun ètò láyé òkè. ẹdó mọ́mí ẹdó ṣe rí kínní yìí ó wà lára àwọn kan tí kò ń dá iṣu lẹ̀ gan tó pọ̀ gan bí tó dẹ̀ dá tó ń dá wàhálà yìí lẹ̀ ni pé púpọ̀ nínú àwa tí. ok ètò láyé ṣe wà ń bẹ̀ ms ṣé kí ká continue pẹ̀lú wọn. hello èmi ẹ jẹ́ kí n come up sí ọ̀rọ̀ tí wọ́n question tí wọ́n béèrè. Mr. Tajudeen ẹ máa continue Mr. Tajudeen Allah àfi tẹ́ bá fẹ́ ṣàbòsí ẹ̀yin náà ti mọ̀ pé Allah ò kìí ṣe Olódùmarè àti ní ìdí àti fẹ̀dí ẹ̀rí ẹ̀ múlẹ̀ fún yín pé Allah ò kìí ṣe Olódùmarè so bàbá mi Máyégún ṣe wà ń bẹ̀ sà. wọn wà pẹ̀lú yìí ẹbí wọn lé ok ara ẹ̀rí tá fẹ́ fún wọn lélẹ̀ tó ṣé wọ́n ń gbọ́ wa báyìí. mo wà pẹ̀lú yín sẹ́. ọ̀dà sà ms ẹ jọ̀ọ́ mo fẹ́ sáré ètò láyé ẹ bá ètò láyé. ẹ kàn ẹ má bínú mi ò sí kí ló ń rí. sókè. Èkó ṣe wà ń bẹ̀ Èkó sí bẹ̀ ó yá Mr. Máyégún. Mr. Máyégún ló ń béèrè pé yàtọ̀ nínú Allah àti Olódùmarè ọmọ yẹn mò ń sáré ṣe kó. ọ̀rọ̀ Allah ò kì í ok ẹ kí n máa bí báyìí Mr. Máyégún. ọmọ aládé lèmi o bàdá mi kan wà ń bí bàbá Fẹ́mi kan wà ń bí. ẹ jẹ́ ká máa bí wọ́n ṣé Ọlọ́run nílé. Ọlọ́run nílé. ṣé question tó fẹ́ béèrè lọ́wọ́ mi nìyẹn. ìyàtọ̀ láàrin Allah àti Olódùmarè. ẹ dúró àmọ́ tí mo wà pẹ̀lú yín èmi náà bá wọn jà question yẹn pé ṣọ́lọ́run nílé tẹ̀yìn béèrè lọ́wọ́ ẹ̀mí yẹn ta ló sọ pé Ọlọ́run nílé àbí ta ló sọ pé Ọlọ́run ò nílé àbí ta ló sọ pé ilé Ọlọ́run lélẹ́yìí ta ló lè fọwọ́ ẹ̀ sọ̀rọ̀ pé ilé Ọlọ́run lélẹ́yìí. ọ̀rọ̀ ẹ ṣe èèyàn kan ní mò ń ẹ̀kọ́ ẹgbẹ́ ṣé mò ń ẹ̀kọ́. you say what? kí lẹ wí. àwọn in comment section tó sọ pé mò ń ẹ̀kọ́ ni alright. alright Ọlọ́run Olódùmarè ò nílé Allah nílé Kaaba nílé ó dẹ̀ wà nù Quran níbi ẹ máa jọ́sìn fún Olúwa ilé Kaaba tẹ́ bá dẹ̀ rí àwọn tó bá lọ sí hajj wọ́n á máa sọ pé labaika lahumma labaik labaika la sherika labaik innal hamda ìtumọ̀ nǹkan tó ń sọ ni wípé wọ́n máa yí ilé Allah yẹn wọ́n máa yí ipò wọ́n wá máa sọ wípé labaika lahumma labaik ìtumọ̀ ẹ̀ lédè Yorùbá èmi nìyí Allah èmi nìyí Allah gbogbo ọpẹ́ ní tiẹ̀ gbogbo ìyìn ní tiẹ̀ gbogbo ìjọba ní tiẹ̀ ìwọ kò ní alábàáṣepọ̀ ìtumọ̀ lédè Yorùbá nìyẹn wọ́n dẹ̀ máa yí ilé Allah yẹn wọ́n á máa yí ipò ní ilẹ̀ Yorùbá Ọlọ́run Olódùmarè kò nílé ibi gbogbo ló wà tó bá jẹ́ pé Ọlọ́run ni àwọn ọmọ mùsùlùmí fẹ́ jọ́sìn fún wọn ò ní kúrò ní ìlú wọn kí wọ́n lọ sí ilẹ̀ Lárúbáwá kán máa lọ sọ pé èmi nìyí Ọlọ́run èmi nìyí ṣó ti yé yín Allah ò kì í ṣe Ọlọ́run Allah Arab deity ni Olúwa ilé Kaaba ó ní ọwọ́ ọ̀tún méjì ìyẹn iní ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run Olódùmarè kò lẹ́sìn Allah ó lẹ́sìn ẹ̀sìn Islam ní ẹ̀sìn ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta Ọlọ́run Olódùmarè ò lọ́tà kò ní kèfèrí Allah ó lọ́tà ó ní kèfèrí gbogbo ẹni tí ò bá ti ṣe Islam tí ò bá ti ṣe ẹ̀sìn Islam kèfèrí ni inú iná ni Allah máa dà wọ́n sí Ọlọ́run Olódùmarè ò níná Allah á níná ṣó ń yé yín inú ẹ̀sìn Islam tí Allah tó dálẹ̀ nínú òfin Sharia ẹni tó bá sọ pé òun ò ṣe ìsìláàmù mọ́ òfin ṣẹ̀ríà ní pé kí wọ́n pa á
ní ilẹ̀ Yorùbá àṣà àti ìṣe tí Ọlọ́run Olódùmarè fún wa ẹni tó yẹ pé eégún náà ń ṣe nílé wọn, ẹni tó yẹ pé Ògún ni wọ́n ń bọ nílé wọn, ẹni tó yẹ pé Ṣàngó ni wọ́n ń bọ nílé wọn. Ọlọ́run Olódùmarè ló fún wa. Ògún ò kí ń ṣe Ọlọ́run, Ṣàngó ò kí ń ṣe Ọlọ́run, Ọbàtálá ò kí ń ṣe Ọlọ́run. Èèyàn tó bá wá sọ pé Ògún tó ń ṣe nílé wa yìí, ẹ wo mi ò bọ̀gún yẹn mọ́jàre, mi ò ṣe mọ́jàre. Ọlọ́run Olódùmarè ò sọ pé kán pa á. Bọ̀ nínú Islam, ẹni tó bá ń ṣe Islam tó bá náà ò ṣe mọ́, Allah ní kán pa á. With these few points of mine, mo ń jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Lẹ́ẹ̀kan sí, kò sẹ́ni tó mọ bí Ọlọ́run Olódùmarè ṣe rí. Àgbà pé ẹ má bínú o, nẹ́tíwọ́ọ̀kì kò dábì tí mo wà lẹ́ẹ̀kan ni o. àmọ́ bí Allah ṣe rí. Allah ó ní ọwọ́ ọ̀tún méjì. Ó ti yé yín, so bí àárín yẹn bóyá jẹ́ nìyẹn, ẹ lè tan mic. Bẹ́ẹ̀ àwọn èèyàn ní Allah kì í jẹ lẹ́dẹ̀. So Mr. Mayegun, ẹ lè tan mic. ṣe rí àwa Muslim most especially ẹ̀yin tẹ́ mọ̀ nípa Islam tẹ́ tún kéwú, you are turning things upside down. You are really turning things upside down. But Ọlọ́run ọba ló mẹ́ni tó ń sòun. Nǹkan tí n kò máa jẹ́ kẹ́ mọ̀ ni. I don't want to expatiate on that. But I'm a kind of person that bí Mayegun ṣe wà yẹn, ask me very well. Ó dẹ̀ máa sọ point blank. I'm not a fanatic Muslim, but I believe in my Allah Akbar. La hawla wa la quwwata illa billahi al-azim. That's what I believe in my life. Hold on. But then sorrow me interrupt. Are you with me? Ṣé wà pẹ̀lú mi? I'm going at the phone time, at the phone 2 minutes. Yeah. Okay, so it's 2 minutes, right? Ẹ kẹ́ ẹ lè sọ̀rọ̀ sódà máa lè sọ sí nǹkan tí ẹ sọ ni. So ẹ gbóhùn So sókè. to me, I'm not a fanatic Muslim like that. But I'm a kind of person. So I believe in calling my Allah. La hawla wa la quwwata illa billahi al-azim. La ilaha illallah Muhammadur Rasulullah. So mo de believe in Allahumma salli ala Sayyidina Muhammad wa ya Rabbi salli ala Sayyidina Muhammad. Gbogbo nǹkan dẹ̀ ń rọrùn fún mi. Ṣé ìmọ̀ ìdí ẹ̀sán Yorùbá ọ̀tẹ̀ ká ẹ̀sán Yorùbá? Ìwọ ò ní láti bá mi sọ yẹn. Ẹ̀yẹ ẹ̀sán Yorùbá náà bí Irọ́. láti bá ń sọ báwo. Àwọn mọ̀ nǹkan tí mo sọ yìí. You are telling me. You Ṣé mo jẹ́ àwọn tó wà máa wulẹ̀. Àníkẹ́ ẹ̀sán Yorùbá. Òun náà mo ń sọ fún ẹ pé Nǹkan tó sọ ẹ̀sán Yorùbá ẹ̀gán kan bọ̀. o ò lè máa sọ yẹn fún mi pé sọ Yorùbá tí máa sọ Yorùbá dáàbò tó tákù mi ìwọ ló gbé nǹkan wá sọ́dọ̀ mi. Ìwọ ló gbé nǹkan wá sọ́dọ̀ mi wo nǹkan tí wọ́n náà tún ṣe. Must I dance to your tune? I can't dance to your tune now. So brother mi, for this, let's call it. I don't want to go further on it. Torí kò sí nǹkan tí wọ́n lè sọ fún mi. I'm not a fanatic gẹ́gẹ́ mo sọ, kì í ṣe pé ìrun wákàtí 5 mi kí ó ń lọ déédéé. Wàláì kò tiẹ̀ lọ. Wàláì làzẹ́ àmọ́ kò sí ní lóru yẹn. Ọlọ́run á jí mi. Bó dẹ̀ ṣe jí mi, màá ṣe nǹkan tí máa ṣe. But bẹ́ẹ̀ náà ni kò sí bó ṣe lè rí. Àránṣẹ́ ń dìde. That's all I have to say. ṣé mo lè pín àkẹ́tà fún wọn sà? Ṣé mo lè fi ẹ̀kan wọn sà? Sẹ́mẹ̀sì bàbá. Ẹ fi wọn, mo fẹ́ bá wọn gbé kúrò Okay, sir. àkọjáde ní ẹ fi wọn. Ẹ sà, dáàdi ẹ má bínú sà. Tí mo fẹ́ sọ̀rọ̀ kan ní Yorùbá, kẹ́ bá mi tú, mo fẹ́ sọ̀rọ̀ kan lóyìnbó, kẹ́ bá mi tú sí Yorùbá ẹ jọ̀ọ́, ẹ má bínú sà, kó lè bá yí àwọn èèyàn ni. Tí n bá sọ pé Ògún is one of Mecca, Ògún is one of Yorùbá deity, ẹ jọ̀ọ́ bá mi tú sí Yorùbá sà. Èmi ò mọ̀ ń pa yẹn. Ògún ìsọ̀nà Ọ̀dà, ẹ jẹ́ kí n fi bá bí. ṣé mo Ẹ má wọrí kò ní ìdí ẹ má wọrí. Ẹ má wọrí ẹ drop mi ẹ má wọrí ṣẹgbọ́. Ẹ drop mi ẹ ṣe. Okay. Àkókò. But mo fẹ́ fún wọn ní Quran ẹyọ kan kọjá tó máa lọ ni, but that is fine anyway. Ẹ jẹ́ kí n fi kíní àwọn èèyàn kan lè bá rí. So ẹni tí ó bá fẹ́ learn, so kò ní láti wá sí ibà yìí. We don't need to argue here. Okay, mo bọ̀ ẹ wò dọ̀nà sáà tó dáhùn tó wà comment section jọ. Tí n bá pé Ògún is one of Yorùbá deity. Ògún jẹ́ ọ̀kan lára àwọn ìsàlẹ̀ Yorùbá. Torí wípé kó tó lè bọ Ògún,
wàá kọ́ Yorùbá. Ṣàngó is one of Yorùbá deity. Ọ̀kan lára òrìṣàlẹ̀ Yorùbá ni. Kó tó lè bọ Ṣàngó wàá kọ́ èdè Yorùbá. Lè ṣe mọ́ rí àwọn Cuba, Brazil tẹ́ fi mọ́ kọ́ Yorùbá kan tó ṣe. Bẹ́ẹ̀ náà ni Ifá kẹ́ tó lè ṣètò nípa Yorùbá deity láwọn kan wọ̀nyẹn. Ẹ jẹ́ ká wá ka evidence yìí fún wa kó lè bá yí àwọn èèyàn. Who is Allah in pre-Islam? Ta ni Allah kí Islam tó bẹ̀rẹ̀? Ó wá sọ fún wa pé Allah was known to the pre-Islamic Arab. Allah wàwọn èèyàn mọ Allah yìí nígbà tí ó ti sí Islam. Ìwọ ẹgbọ́n tó lo yìí fún. He was one of Mecca deity. Tí wọ́n bá fi kíní sí Google láti ilẹ̀ Mecca, wọn ní àpúfẹ̀ láìláì. He was one of Mecca deity. Ọ̀kan lára àwọn sìgìdì ilẹ̀ Mecca ni. Ọ̀kan lára àwọn ẹbọ ilẹ̀ Mecca ni. Ọ̀kan lára àwọn ẹ mọ̀ pé yẹn ti di polytheist kì í ṣe monotheist mọ́. So ó ti di polytheist so because monotheist ní Olódùmarè because ó nìkan ni supreme creator tá a mọ̀ ó nìkan ó dá dúró. Ṣùgbọ́n polytheist lélẹ́yìí ìtumọ̀ ẹ̀ ni pé ọ̀kan lára wọn wọ́n pọ̀. So ara wọn 360 idol tó wà ní Kábà ni possibly the supreme deity olórí gbogbo àwọn sìgìdì náà. So one of Mecca deity yẹn so kọ́kànlá máa gbé inú yínkẹ́lẹ́ bá máa rí pé ọ̀kan lára àwọn ẹbọ lẹ Mecca lẹ́sìn so inú ẹ̀ fi hàn náà nìyẹn ó sì ẹ bọ́ síbi screen padà sá. All right, ẹ ṣé gan. Mr. Eko ṣe wà ń bẹ̀. Àárí làbúbò wa o. Mr. Eko ẹlẹ́ẹ̀kẹfà tẹ́ ń gún kèní. Ẹ jẹ́ ẹ kí n send mic sí. Bóyá ẹ mọ bọ́n ṣe ń tàn. Mr. Eko. Eko 1. Okay. Yeah, à ń gbọ́ yín. À ń gbọ́ yín. Ẹ gbóhùn sókè. fásitì kan tẹ kà fún àfàtàjúdì ó ní fásitì kan tẹ kà fún àfàtàjúdì lẹ́ẹ̀kan yẹn ṣé ẹ gbọ́ mi báyìí A wà pẹ̀lú ṣé ẹ yín. gbọ́ mi sà À ń gbọ́ yín. ṣé ẹ gbọ́ mi sà À ń gbọ́ yín ṣé ẹ sẹ̀. gbọ́ mi báyìí Bẹ́ẹ̀ ni. nẹ́tíwọ́ọ̀kì mi ò dáa ẹ lo ṣé ẹ gbọ́ mi ẹ báyìí jọ ó ní àyà kan tẹ kà fún fásitì kan tẹ kà fún wọn lẹ́ẹ̀kan tí ẹ fi sọ pé Allah pé ó fi kíní kan búra ohun búra ó fi ohun búra pé ó fi ohun búra mo wá lẹ́yìn kẹ́ sọ fásitì yẹn fún mi mo sọ fún ẹnìkan ní ìsìn tó jẹ́ mùsùlùmí tó máa bára jiyàn ní ọ̀dọ̀ wa bíbá mo sọ fún ní ìsìn ó ń bá mi jiyàn pé irọ́ ni èmi wà rántí fásitì yẹn mọ́ fásitì yẹn mo wá fẹ́ mọ̀ báyìí sódà má lè sọ fún un pé kó lọ ka ní ibi Al-Quran báyìí. All right, Mr. Eko, there are several verses níbi tí Allah ti ń fi òṣùpá, oòrùn, pátákó ẹsẹ̀ ẹṣin, iyẹ̀pẹ̀, oríṣiríṣi nǹkan ló fi ń búra. So máa try àti gbé máa sọ àwọn Quran chapter yẹn fún yín so kẹ́ni ẹ lọ kà fún ara ẹ̀. So tó bá tẹ̀ sí Google gan, á rí ń bẹ̀. Allah ń fi igi ewédú búra, ó ń fi áyán búra, ó ń fi kíní búra. So Allah ń mo ṣàgbéjáde ti bàbá ẹ̀. nẹ́tíwọ́ọ̀kì yẹn dáa náà. So ẹ ṣe sùúrù Mr. Baitu. Ẹ kí n bá yín gbé àwọn verses yẹn jáde kí n kàn fún yín lẹ́yọ̀kan àbí méjì. Èèyàn kan lè gbóhùn mo sókè fẹ́ bèrè púpọ̀. kọ́ṣẹ́ kan lọ́wọ́ yẹn dá mi lóhùn ẹ dá mi lóhùn. Ẹ béèrè pé Ṣé ẹ̀yin rí Allah rí ní tẹ́ sọ pé Allah ní ọwọ́ méjì àti ó ní ọwọ́ méjì ọ̀tún ó lọ́wọ́ méjì òsì irọ́ ẹ̀jọ̀ kò sẹ́yìn rí rí ni. Allah lọ́wọ́ òsì o, ọwọ́ Ah, méjì lọ́wọ́ ọ̀tún. ẹ̀yin lẹ sọ pé ó lọ́wọ́ ọ̀tún méjì Ó lọ́wọ́ ẹ́? ọ̀tún méjì kò Ṣé lọ́wọ́ lápò òsì. ẹ̀yin fojú kan Allah yẹn rí Ó wà question ṣé ẹ fojú kan Allah lọ́wọ́ yẹn rí. Allah wà lọ́wọ́ wa sẹ́yìn. Ẹ́? Bẹ́ẹ̀ ni a ti rí Allah rí, Allah wà lọ́wọ́ wa. sẹ́yìn fojú kan rí Bẹ́ẹ̀ ni a ti fojú kan ẹ oríṣẹ́. débi tó níbo lẹ́yìn ti fojú kan níbo lẹ́ ti Ó rí. wà lórí Allah wà lórí íńtánẹ́ẹ̀tì náà. Íńtánẹ́ẹ̀tì lẹ́yìn tí ń wo Allah ṣé íńtánẹ́ẹ̀tì ni wọ́n ní sùúrù wọ́n ṣé ti bá yín gbé íńtánẹ́ẹ̀tì ni jáde. àwọn bàbá ńlá wa ni wọ́n ti ń wo Allah sẹ́yìn ìbéèrè ṣé èyí íńtánẹ́ẹ̀tì lẹ́yìn tí ń wo Allah tí ẹ ṣe sùúrù
ẹgbà ẹ̀ ń sọ àwọn èèyàn nù ní ẹni òfò ní ẹja dànù jọ ẹ kàn ń kó bára yín ni ẹsẹ̀. èmi dàbẹ́ bí ní question ẹ ká sọ ms bàbá ìjọ mo fẹ́ kí bá mi type àpò sí Google nísìnyí ẹjọ ẹ bá. gbolé ẹjọ ẹ wo bí wèrè yìí ṣe wá gbóǹsìn ṣó bójú mu àgbàlagbà ẹ wo bálàgbàlagbà ṣe wá ń gbó wá ń bìbà. If you have a contrary opinion, why don't you pick a pen and paper, jot things down? Oya, kò sí wàhálà. Ẹ wo bálàgbàlagbà ṣe wá ń gbó wa láìṣẹ́ láìró ẹ bó ṣe ń gbó wa. Tẹ́lẹ̀ yóò fi dájú wípé ẹ̀sìn òfò ẹ̀sìn àdánù lẹ̀sìn Islam. Ẹ Ẹ̀yin ẹ̀yọ́ ẹ jí o. Ẹ mute náà, wọ́n mute yẹn tí wọ́n mute. Ẹ respect ara yín. Gẹ́gẹ́ la fọ́ ní àwọn tó lè sùn èdídí di ọkàn yín àti ẹgbẹ́ tó lọ́pàá àlùkò sọ pé a ti fi èdídí di ọkàn yín àti ìgbóhùn àti ìrìnà yín. Gìsá ẹ má bínú ó yẹ ẹ má bínú ẹ kẹ máa type ẹ sí Google is Ọlọ́run èdè tì kẹ máa type ẹ ká máa wò ẹ máa type ẹ ká máa wò tẹ̀yin bá tó bẹ́ẹ̀ mi ní sọ̀rọ̀ nǹkan jù báyìí lọ ẹ type ẹ sí Google is Ọlọ́run èdè. This is a challenge. It's okay. Ó yá ẹ bá ń type ẹ sí Google. It's okay. Mo ti bá ẹ type ẹ mo yẹ ti bẹ gbé wá. No ẹ má worry. Ẹ má type ẹ. Keep quiet please. It's Olódùmarè. No. Calm down now. Wọ́n kọ́ ló máa sọ fún wa nǹkan tá a fẹ́ tẹ̀ ń bí náà. Ó yẹn ṣe no. Ẹ type ẹ sí Google ẹ máa type ẹ kẹ́kẹ́ sí. Farabalẹ̀ náà ṣé Olódùmarè Ọlọ́run Olódùmarè. Àní ẹ máa Google ní kẹ́ lọ nísìnyí. Ṣé òun kọ́ mo tẹ̀ sí Google ìṣe o lajú. No, àní kẹ́ type ẹ sí Google nísìnyí sẹ́. Kí ni ṣé bóun mo type tí mo gbé wá yìí ó jẹ́ sọ pé kí n type ẹ sí Google nísìnyí. No, kí n máa wò kájọ máa wò lójú kẹ́ máa type ẹ kí n máa wò kẹ́ ẹ̀ náà máa wò báyìí. It's Ọlọ́run èdè tì that's it. Ẹ type ẹ sí Google nísìnyí. Eléyìí tí mo gbé wá yìí sìn ṣé eléyìí tí mo gbé wá yìí. Àní kẹ́ type ẹ sí Google nísìnyí. Kàǹkọ́ tí mo gbé sókè yìí. No, ẹ kàn type ẹ sí Google nísìnyí. Ṣé kí n type ẹ sí Google tẹ́ bá lè type ẹ sí Google? Kàǹkọ́ tí mo gbé sókè yìí sẹ́. Ṣé kí n lo Google tẹ́ bá lè lo Google tẹ́? Kàǹkọ́ tí mo gbé sókè yìí sẹ́. Ṣé kí n tẹ system mi kí n lo Google tẹ́ mi? Mi ìgbà yẹn sẹ́. Mi ò sọ pé kò calm down. Calm down. Ta ló fẹ́ lọ pọlọ fún? A máa ṣe nǹkan tẹ́ ẹ̀ sọ yìí. A máa ṣe. Gbé sí Google nísìnyí. Kó máa type tẹ́mi náà ṣe fẹ́ type. Ẹ kọ́kọ́ ka eléyìí tó wà níbí. Mo ní mo máa gbé wá. Mo ní mo máa tẹ̀ sí. No, mi fẹ́ gbọ́ nǹkan. Kí ló máa ń ṣe àwọn mùsùlùmí báyìí? O ò lè wá síbi kó sọ pé o fẹ́ gbọ́ anything. Calm down now. Mo ní ka eléyìí mo máa bẹ̀rẹ̀ tẹ̀ sí now. Ọlọ́run èdè tì. Mo máa tẹ̀ sí. Ìyìn host ló ń bá yín sọ̀rọ̀ please mute host ló ń bá yín sọ̀rọ̀ wọ́n ní kẹ́ ṣe sùúrù. Ẹ jẹ́ kí mi type ẹ̀ nísìnyí. Let me just type it. Ma calm down. Wọ́n máa ń ṣe àwọn mùsùlùmí yìí náà tọ́kàn máa ń ṣe bẹ́ẹ̀ ní tẹ́lẹ̀. I will type it for you now. Ẹ má mute mi ẹjọ́. Ṣé Google àjọ wà yìí? Àwọn problem wà gan honestly problem wà. Ẹ jẹ́ ká lọ type ẹ̀ sí Google nísìnyí. An adult. See the way you are doing. No, you cannot even follow orderliness. Mo ń bọ̀. An adult for that matter. Kò sí wàhálà an adult, kò sí wàhálà. Ọlọ́run èdè tì, kò sí wàhálà. Aren't you an adult? You are an adult now. Why are you doing like this? No, adult. Simple orderliness ẹ lè follow. Mo fi pé gbogbo àwọn èèyàn ló ń rí bí mo ṣe ń tẹ̀. Oya, ẹ jẹ́ kẹ́mi náà type. Ẹ calm down now mi sọ pé kẹ́ má tẹ̀ kẹ́ kàn sí mute. Mo fi gbogbo yín lẹ rí bí mo ṣe tẹ̀. Is Olódùmarè a deity or supreme being? Only Olódùmarè is the supreme being and the ultimate creator in Yoruba cosmology. While deities known as Òrìṣà, Olódùmarè ò kì í ṣe òrìṣà náà. Mi mọ bẹ́ẹ̀ yìí. Ẹgbẹ́ mi náà sí big screen, kẹ́mi náà fi tèmi náà yín. Ẹgbẹ́ mi náà sí bẹ́ẹ̀ kí n fi tèmi hàn yín. Òun ni, is Ọlọ́run a deity? That's my question that I ask. Kí ló sọ? Ó ní pé yes, Ọlọ́run is a what? Is a deity. Ṣó tán? Is Olódùmarè. Is Ọlọ́run ètò. Ṣé ẹ lọ Ọlọ́run mọ́? Ẹ jẹ́ kẹ́ni mute ẹni. Mo ti máa ń sọ fún yín ẹ̀yin èèyàn wa wípé ṣé ẹ rí nǹkan táwọn mùsùlùmí máa ń pè ní Ọlọ́run òun ni àwọn deity torí pé Allah wọ́n máa ń lo Ọlọ́run yẹn wọ́n máa lò fún Allah deity ni so làwọn mùsùlùmí náà fi ń sọ wípé Ògún yín Ọlọ́run ẹ máa gbọ́ tí wọ́n sọ pé àwọn kan ń pe Ògún lọ́lọ́run wọ́n ń pe Ṣàngó because wọ́n believe wọ́n mọ̀ pé Allah àwọn ń bọ ni wọ́n ń kúnlẹ̀ bọ ni wọ́n ń forí balẹ̀ fún wọn ń bọ ó dẹ̀ lójú bọ
wọ́n mọ̀ pé Ògún náà lójúbọ Ṣàngó lójúbọ wọ́n máa wá rí ìwọ tó ń bọ Ògún náà ní pé Ògún yẹn òun pe Ògún yẹn ní nǹkan tó dá ayé tó dọ́run wọ́n á ní Ògún yẹn òun pè ní Ọlọ́run torí pé wọ́n mọ̀ pé ó yẹ kó sọ pé òun pe Ògún ní Allah. That will have been the best thing láti kó lè understand ṣe understand but àwọn ẹni ìwọ̀n ògùn ìyàtọ̀ náà. Elédùmarè lẹ́fẹ́ kí n lo àbí òkè mo ti kọ́ síbẹ̀ is Elédùmarè déètì mo ti kọ́ síbẹ̀. ó yà tẹ̀sí nǹkan tẹ̀mí gbé jáde yẹn nǹkan tí mo gbé jáde calm down irú àwọn èèyàn wo làwọn ni mo ń bọ̀. yà wọ́kọ̀ gbé mi sí big screen gbé mi sí. mo máa gbé ẹ sí big screen no má stress ara ẹ now. má kọ́ ọ̀sùn tó dé sí. ní ìdájí stress ara ẹ nǹkan tó gbé wá ń bì í sìn 1-2 questions ni máa fi one question máa fi destroy nǹkan tó gbé wá ń bì ló máa fi understand nǹkan tá à ń sọ. mo ṣe type ẹ náà ni kò ṣe type ẹ má lo English fún mi. ìbéèrè tèmi ń sìn ni pé nǹkan tí mo gbé sókè yìí. no. Calm down nǹkan tí mo gbé sókè tí mo gbé síta yìí is Olódùmarè a deity or a supreme being tẹ̀ sí Google lọ́dọ̀ ẹ̀ ń bẹ̀ kọ́kọ́ gbé yẹn jáde náà káàkà àtúwà tẹ is Olódùmarè a deity àtẹ̀sí àwàkà wà á lè understand the deity. kí ni túmọ̀ deity ms baba. ẹ bá mi akùráyè ẹ lè continue bẹ́ẹ̀ mi ò kí ń láì kéèyàn máa straight mo ń try to calm down. oh yeah I'm not calm down I'll just mute myself let me just mute myself. ọba àdìjẹ ká gbádùn àwọn ìyàwó ní táìmù kí ló dé. ṣẹ́gbọ́n tí mo sọ kí ni ìtumọ̀ déètì ẹni tó bá ń system bẹ́ẹ̀ kó táìpẹ̀. nǹkan tí ms bàbá béèrè lélẹ̀ is Olódùmarè a deity or supreme being. Just in Yoruba cosmology. Excuse me, you cannot control my sin of thought, please. Don't use we are all speaking English here now. You can't manipulate me. tó bá ti kàn tiẹ̀ òde ká tiẹ̀ kí ló ṣẹlẹ̀ náà ṣé bí ìjọba wèrè ni. jẹ́ kọ́kọ́ mi kó ọkọ̀ ká tiẹ̀ kémi náà ká tèmi di màá mi kó ká tiẹ̀ tán kémi náà wà ká tèmi mo fẹ́ mi tù nísìnyí. Is Olódùmarè a deity or supreme being? Only in Yoruba cosmology and religion, Olódùmarè is the supreme being and ultimate creator of the universe. Why lesser deities, Orishas, manage specific aspects of nature and human affairs? Olódùmarè is the supreme, all-powerful and omniscient source of all life. Kí tún wá ní nǹkan tí ẹni yìí ń sọ báyìí kí ni. ẹ̀ka ìsàlẹ̀ sí kó lè understand that wọ́n explain deity àti supreme being. Ó ní Olódùmarè versus the lesser deities Orisha. Only the supreme being, Olódùmarè, is the source of all existence and power. The concept is highly transcendent. Practitioners do not build physical temples or make direct sacrifices to Olódùmarè. Instead, prayers can be offered directly to the supreme being anywhere, while Orisha act as intermediaries. Only the Orishas, these are lesser deities or spiritual entities such as Ọbàtálá, Ògún, and Ọ̀ṣun, created by Olódùmarè to carry out specific cosmic duties and govern the world. Orishas are the ones who typically receive formal worships, shrines, and offering to help guide human lives. So, kí ni ẹgbẹ́ mi náà sọ. Akọ̀ráyè ẹ máa rí ẹ filẹ̀ bóyá wákàtí ẹ ìwé tí Yorùbá bá fi hàn ẹ́ wàá sọ fún wa bíbá ilé ni. ẹ jẹ́ kó kà. déètì káàkọ́ wò túmọ̀ kí ni túmọ̀ déètì náà mò ń bọ̀. ìṣẹ́jú méjì ló ní bẹ́ẹ̀. no má fún mi ní ìṣẹ́jú so mo kọ́kọ́ fẹ́ wò túmọ̀. àwọn ló jàre kó dáhùn jàre. bàbá Èdòláyé ẹ filẹ̀ ẹ jẹ́ kó kà ẹ má wọrí. ok kí mo type sókè yìí nísìnyí mo ń pè Elédùmarè deity kí ló sọ ọ ń pè yes Elédùmarè is what is a supreme deity and ní sùúrù kí ló ń kà sí. ẹ ní sùúrù bàbá Èdòláyé ẹ ní sùúrù ẹ jẹ́ kí n embarrass ẹ kí ni source information yẹn Google mo lọ àní kí ni source ẹ wo sálẹ̀ Elédùmarè of Facebook kọ́ lówó yẹn
Elédùmarè on No, Facebook kọ́ ló ń wo yẹn. Facebook kọ́ mo Elédùmarè on wà, Facebook. Facebook kọ́ Elédùmarè on Facebook àní ibo ni Google lọ sọ pé kó má lo social media post fún ẹ. ó Kó yá má lo social media judgment fún ẹ. kó lọ social media overview lélẹ́yìn náà. This So overview. ò rí nǹkan tó wà nísàlẹ̀ ni. Gbàgbé Facebook yẹn overview Ó yá ló wà wo níbàyí. ẹ̀gbẹ́ yẹn, wo ẹ̀gbẹ́ yẹn, wo ẹ̀gbẹ́ yẹn, wo Àní ẹ̀gbẹ́ yẹn, overview wo ló ẹ̀gbẹ́ wà yẹn. níbàyí. Àní kò wo ẹ̀gbẹ́ yẹn. Tó wà lóverview yìí, kọ́kọ́ Dá kàrí tó wà padà lóverview sẹ́gbẹ́ yìí. yẹn, dá padà sẹ́gbẹ́ yẹn. Gbàgbé Ẹ̀gbẹ́ Facebook. ẹ̀gbẹ́. Àní Èwo ni? dá padà sẹ́gbẹ́. Is this not a Facebook Ṣé source? Google kan mo wà yìí ni? Facebook kan ló wà Ìgbà tó sálẹ̀ wà yìí. Google ibo ni ṣó mọ bí Google ṣe ń ṣiṣẹ́? Ṣó mọ bí Google ṣe ń ṣiṣẹ́? Sọ fún mi tí Google Àní lè ṣe. ṣó mọ bí Google ṣe ń Ọgbẹ́ni ṣiṣẹ́? iṣẹ́ ó dẹ̀ fẹ́ máa ṣe ó fẹ́ máa sọ Kí ni ìbéèrè. nǹkan àní ó yá sọ pé kó má lo social media. Sọ pé kó má lo social media outside social media post. Kó má lo kí ni? Kó má lo social media kó má fi social media. Ó gbóyin ẹ dákun ẹ tó bá wà nísàlẹ̀ ẹjọ́ ẹ táìpẹ̀ sí òkè ẹ táìpẹ̀ sí Google yìí pé is Ọlọ́run èdè tí is Elédùmarè èdè tí ó máa ń pè yes. Bọ̀bọ̀ yìí ò mọ̀ nǹkan tá à ń sọ. Okay, ní Anything sùúrù. you worship is called deity. Status yàtọ̀ ẹjọ́ gbogbo lé ariwo yẹn tí ń affect mi. ẹ máa gbọ́ máa fẹ́tẹ̀ náà ni. ẹni sùúrù Status yàtọ̀ sí deity. ẹni sùúrù àkọ́bọ̀ lè máa owó ala ní family ẹ̀ tó bá dẹ̀ ní family àti ya àti kò lọ́mọdé múùtù náà aláyé ẹ sì múùtù náà ẹjọ́ ariwo yẹn ti ń pọ̀ jù afẹ́ lẹ́yìn bíbá yìí náà fẹ́ kẹ́kọ̀ọ́ ni a nídìí láti ṣe òjòrò ẹ understand mo kí gbogbo ilé ẹjọ́ ẹ má bínú because ọ̀rọ̀ yẹn ń ká mi lára gan Ọlọ́run Elédùmarè yìí sí èdè tí ẹ máa gbé wá ní Google indirect kó tó ń bá yín sọ nìyẹn kó ṣe pé nǹkan tí ẹnìkan post sí Facebook ẹ lè máa reverse lé lórí and my question for you is that sí Ọlọ́run Elédùmarè tó ní ojúbọ ìjà ti rí èèyàn kan nílẹ̀ Yorùbá jọ kan tó lóun lọ ń bọ Ọlọ́run so Allah wọ́n máa ń bọ Allah ní ojúbọ so the case is very clear a ní láti fúnra wa ní edic AI mode lò yìí ẹ wo AI mode mo lò yìí kí lè AI mode gbé wa. Ọlọ́run sí Allah lójúbọ àbí olójúbọ. ẹ ń pẹ́ fẹ́ Google mo lo AI Allah lójúbọ ní sùúrù kí lẹ fẹ́. Àlàyé calm down Allah lójúbọ àbí olójúbọ. Eléyìí ò ní jẹ́ kẹ́ sọ̀rọ̀ o. Allah lójúbọ wọ́n ń bọ Allah ni ẹ náà ń bọ Allah ní Saudi Ọlọ́run ò lójúbọ ó dẹ̀ argue fún nǹkan tí ò make sense. This no make any sense now. Èèyàn kan ti jíjọ́ kan nílẹ̀ Yorùbá kó ń lọ ń bọ Ọlọ́run Ògún Ṣọ̀gún náà máa ń bọ kò sẹ́ni tó fojú kan lọ́hùn rí wọ́n dẹ̀ ti gbé wá èèyàn méjì ló ti gbé wá sí the same thing wọ́n dẹ̀ ní kó kọ́ báwọn náà ṣe ń kọ́ wá ètò òfin reviews láti kọ́ ẹ̀dọ̀ ń pariwo láwọn èèyàn lórí bíbá yìí kí ló ṣẹlẹ̀ gan let us learn each other kò ń sáriwo kò ń ṣe argument Ọlọ́run ò lójúbọ Elédùmarè ò lójúbọ ò bá pé Ọlọ́run wọn ò lójúbọ wọn ò ní dáṣẹ́sì wọn ò lẹ́sìn wọn ò ní kọ́ pààyàn torí ẹnìkan. Mo ti àti ìdèbẹ̀ àti ìdèbí bí táwa ẹ jẹ́ ká jọ ibẹ̀ náà la wà náà kò sí ẹnì kankan tó ní pé Ọlọ́run ní tẹ̀ bá bọ Ògún kẹ pa o àti ìdèbẹ̀ aláàrùn ní kó máa pààyàn kiri ó dẹ̀ ń fariwo disturb àwọn èèyàn. mo kàn ń para arákùnkan mi ni pé kí ló ṣẹlẹ̀ gan this is very easy to understand ìwọ ní Allah ní ẹni Ọlọ́run pé déètì náà lọ́lọ́run Elédùmarè òkè kò ń ṣe bẹ́ẹ̀ ms gbé kan wá ẹ̀ka ó gbé tìtẹ̀ wá kò ń ṣe the same thing tó ní kọ́kọ́ síbẹ̀ ọ̀wá ló ń kọ̀ọ̀kan tẹ́nìkan post sórí Facebook ọ̀wá ló ń gbé jáde fáwa kò make sense now Ọlọ́run ò lójúbọ kò lẹ́sìn kò ní kọ́ pààyàn kan tí ò bá gbọ́ Ṣàngó àbí tí ò bá gbégún kò sẹ́nìkan tó rí rí Allah ni Allah àti bọ́mọ́dà àti Jibril máa lọ ń visit ọlọ́gbàrún wá lọ́wọ́ Allah ò gẹ̀ẹ́sì lọ does that make any sense? Ọlọ́gbàwẹ̀ wá látọ̀dọ̀ Allah gbé nǹkan sọ pọlọ náà ta ló sọ pé òun fojú kan Ọlọ́run rí ẹ̀yin àfọ́ àti pásítọ̀ ilẹ̀ máa lọ pé Ọlọ́run sọ fẹ́ yìí pé kìíní kan with Yahweh and Allah kò sẹ́ni kan tó fojú kan Ọlọ́run rí ọba tá ò rí ni tá à ń ké pé nǹkan táwọn òbí wa sọ fún wa nìyẹn Allah Ọlọ́run ò lójúbọ kò lóúnjẹ kan tó ń jẹ kò léèwọ̀ Allah léèwọ̀ náà Allah ní kẹ́ má jẹ lẹ́dẹ̀ ó ní kẹ́ má jajá ó ní kájá má fara nù yín lára kájá bá di fara nù yín lára ẹ̀ lè kírun Allah lọ́ta ẹni tó máa ṣe mùsùlùmí ọ̀tá Allah ni so báwo ni wá ṣe jọra wọn with common sense báwo ni wọ́n ṣe jọra wọn yàtọ̀ tí pé à ń lọ sí Google àbá lọ sí ìwé nílẹ̀ Yorùbá Ọlọ́run ò lọ́ta kò lẹ́sìn kò ní ẹnímì kò léèwọ̀ Allah léèwọ̀ ó lọ́ta Kírísítẹ́nì ọ̀tá Allah ni àwọn ọmọ Yorùbá ọ̀tá Allah ni àwọn China ọ̀tá Allah ni wọ́n
Indian ọ̀tá Allah ni wọ́n, ajá ọ̀tá Allah ni, ewúrẹ́ àgbò gbogbo nǹkan pẹ́pẹ́yẹ gan ọ̀tá Allah ni. Kí ló ṣe yín náà? Allah ní ká má jẹ ẹlẹ́dẹ̀, àwọn bẹ́ẹ̀ Allah ní ká má jẹ ẹyẹlé gan àtẹ̀mọ̀ ó yẹ wà nù àdìsí àbí Kùránì ẹ̀rẹ́ ń ṣe wèrè ẹ̀wọ̀ ẹ̀mọ bẹ́tò yín lọ jàre. ẹ ṣe gan Àkànbí ọlọ́ba ọ̀rọ̀ ẹlẹ́dẹ̀ tẹ́ sọ yẹn nítorí pé ẹlẹ́dẹ̀ ò lè survive ní desert torí ẹ̀ ni wọ́n ṣe sọ pé kán má jẹ ẹlẹ́dẹ̀ láti fi lè stop economical value tí ó lè attract sí àwọn nations tí ẹlẹ́dẹ̀ ti lè survive because kò lè survive ní desert ni because èmi ò mọ reason ṣẹ́rí tẹ́ bá wo Islam gbogbo nonsense yẹn àwọn wèrè kan ló kàn jókòó náà kàn compile ẹ̀ jọ wọ́n ti study economical value location tó owó wà wọ́n study everything torí economy wọn ni wọ́n ṣe sọ̀rọ̀ jizya torí economy wọn náà ni wọ́n ṣe sọ pé káwọn èèyàn máa wá sí àjì láti wá because ọjà gan ni ibi tán pè ní àjì yẹn so torí pé lédè ò lè survive ń bẹ̀ yẹn ó ní total condemnation tẹ́lẹ́dẹ̀ ní lọ́dọ̀ àwọn wèrè yẹn tí wọ́n ṣe ń sọ yí pé kẹ́lẹ́dẹ̀ máa káwọn ẹni tó dá yàtọ̀run sọ pé káwọn èèyàn máa di ẹlẹ́dẹ̀ ẹni tó dá yàtọ̀run ó dá nǹkan ó wá sọ pé èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ jẹ ó dẹ̀ sọ fún yín pé èèwọ̀ ni àwọn pípù yìí wọ́n kàn máa ń ṣe bí ẹran jákujàku ní nǹkan tó dẹ̀ ti program sí wọn ẹ wo bó ṣe gòkè ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pariwo unnecessarily so àwọn aláàtún ètí gálíkì èmi ò mọ irú ẹni Ọlọ́run àwọn pípù yẹn funny honestly speaking àwọn pípù yẹn funny honestly speaking bàbá ètò láyé mo rí pé ẹ ọ̀ meet mike ẹ gbóhùn sókè. iṣẹ́ rí èmi ò mọ aṣọ àkísà tẹ́mi bọ́ọ̀lẹ̀ ló wọ̀ lọ́rùn oníwọ̀ ẹrù gàfárì sórí òpè ní tán pé bí ìlọ́jà wèrè ni àní bí ìyọ̀ ìṣọ̀gba wèrè jẹ́jẹ́ wa la wà ń bí tó bá nímọ̀ yìí mọ̀ ó lè máa lọ wo àṣà àti ṣe Yorùbá orí kíní ìwèrè tẹ́ ń wo yẹn náà oye ṣé wọn aláàlọ́pọlọ mọ́ ni tá máa kó ayé tí sínú ọgbà wèrè sínú gbogbo gbèwèrè kíní àwọn ò ní yẹn náà kí ló kàn wá pẹ̀lú pé Elédùmarè ṣèdè ìtì orí ẹ̀bù kí ló kàn wá pẹ̀lú gbogbo yẹn Ọlọ́run Olódùmarè. wèrè yìí ló ní kò sí n tá à ń ṣe yìí kò túrun kankan lára Islam nítorí ìmọ̀rìsì tó ṣe wá ń jágbe ṣe bí Gàfárù ló kọ yẹn Gàfárù nìkan tó kọ yẹn náà ó ní n tá à ń ṣe yìí 3 years ago ó ní kò túrun kankan lára Islam so why are you coming here to cry ẹgbẹ́ òsókè bàbá ètò láyé. ọmọ àlẹ òde ló máa ṣiṣẹ́ ọmọ ẹdẹ lọmbi tó ti ń ṣe jágórí yẹ pé o kò túrú kankan lára yín tó sọ àlà mọ́sálásí ló ti dá orú kan ìyá mọ́mù kan ní sunkún láàárọ̀ ẹ̀ lórí TikTok lórí WhatsApp tí mò ń rí ẹ̀ orí ẹ̀ tí ò pé ẹ̀ kí ni tẹ́mi àti ẹ̀ ó yẹ bẹ́ẹ̀ Elédùmarè ṣèdè ìtì àǹdẹ́ kí ló gẹ̀mí pẹ̀lú ẹ̀ Olódùmarè ló dá ayé ló dọ̀run ló dá àgbo tí ń bẹ́ẹ̀ náà so kò kàn mí. Ọmọ Ṣéhù ẹ kálẹ́ ẹ káàbọ̀. Àwọn òsìgìdì tó ń pèrè ẹ̀ ní àlá ẹjọ́ wọ́n ti dáhùn people yóò understand ní pé a ti sọ pé tó o bá ṣe Ọlọ́run wàá wọná ni àbí tó o bá ṣe Elédùmarè wàá wọná àbájú sọ pé you must bow for Ọlọ́run Elédùmarè nǹkan táwa ń sọ fún yín ni pé karatariti Allah àti Ọlọ́run Elédùmarè is not the same àwa la deny Allah gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ta jẹ́ pé Allah kì í ṣe Ọlọ́run Elédùmarè ẹ wo gbogbo kan tá a kálẹ̀ yẹn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá bá ti jẹ́ mọ́tẹ́ bí wa ti ní Islam àti Christian gan kò sẹ́ni tó gbọ́ rí lẹ́nu àwọn bàbá wa pé wọ́n fẹ́ lọ bọ Ọlọ́run Elédùmarè ọlára àwọn oníṣẹ̀ṣe tó wà nílẹ̀ Yorùbá a gbọ́ lẹ́nu wọn pé mo lọ bọ Ọlọ́run mo fẹ́ lọ bọ Ògún mo fẹ́ lọ bọ Bàtálá mo fẹ́ bọ Ṣàngó mo fẹ́ bọ eégún nǹkan tá a máa ń gbọ́ nìyẹn ẹ̀yin lè má lọ ń sin Allah lẹ sọ di ewúrẹ́ tẹ́ǹsìn Allah yìí sì ó ní èèwọ̀ òun léyìí sì gidi Allah lélẹ́yìí ó ní èèwọ̀ kò kí ń jajá èèwọ̀ ẹni kò kí ń jẹ ẹlẹ́dẹ̀ wọ́n tún ní garlic pé ọ̀tá Allah náà ló tún jẹ àwa tá a kì í ṣe mùsùlùmí ọ̀tá Allah ni ẹ̀dẹ̀ lóhun ló dá yàtọ̀ ọ̀run Ọlọ́run ò lọ́ta kò síwèé kankan tó lọ́run gbé kalẹ̀ pé ìlànà òun lélẹ́yìí ìṣe supreme èèyàn tó ní tó ẹ̀mọ́ kan tó pè ní supreme ni
ìkan tó lágbára jù tó ní kápá lórí gbogbo nǹkan òun ni kò ń sọ̀rọ̀ ẹnìkan ò gbọ́hùn ẹ̀ rí bọ̀ bí ilé ayé ṣe rí bí gbogbo ẹ ṣe wà láwọn bàbá wa kọ̀ wò pé something behind this life ló fi sọ pé ọlọ́run ọba elédùnmarè o kù iṣẹ́ o kó tó ẹni tó rí Allah Saudi ló wà wọ́n chain ẹ̀ mọ́nu Kaaba ni ẹ̀jẹ̀ èèyàn náà dẹ̀ fi ń bọ́ kí lẹ̀ ń sọ kí là ń sọ ẹjọ́ torí ọlọ́run ẹ tó bá fẹ́ wá ìbàdàn tó fẹ́ wá sọ̀rọ̀ kó mọ̀ kó tó fẹ́ wá sọ international la wà yìí gbogbo àgbáyé ló ń gbọ́. kékeré gan wà tí ò yé mi o ṣókó ló máa lálẹsẹ ni àbí kí ló tó lọ kirikiri báyìí gbà wọn làwọn àwà báyìí náà sànú ẹrú ẹ. kò sí aburú tí ò ṣẹlẹ̀ sí tẹ́jẹ́ yẹn bá ti pọ̀jù lápọ̀jù wàhálà tí mo ń dá sí yẹn lágọ̀ọ́ ara ni. ọmọ ṣéwù. ẹ kúrò lẹ́ bàbá ètò láyé. kí lẹ fẹ́ bá wa sọ jàre bàbá mi. ẹ kú ètò. ètò nìyẹn o. mo ti send the request over 1 hour mo ṣe lọ change orúkọ mi sọmọ ṣéwù ni pé ẹ máa gbé mi wọlé gbà ọmọ orúkọ tí mo lò ẹ gbé mi wọlé gbà máa lọ change sọmọ ṣéwù ẹsẹ̀ wá rí gbé mi wọlé. èrò pọ̀ ń bẹ ni èrò pọ̀ ń bẹ ni èrò pọ̀ gan bẹ yẹn. kò sí wàhálà sà èmi níbèrè kékeré kan ni sà bí a ṣe gbọ́ wọ́n ní àwọn àfáà sọ pé Ọlọ́run ti rán òjíṣẹ́ olúkálùkù sí wọn mi á fẹ́ kó ayé mi á bèèrè lọ́wọ́ ẹ̀yin àgbàlagbà pé òjíṣẹ́ wo lọ́lọ́run rán sí wa nílẹ̀ Yorùbá